Ede Yoruba International, ètò yín ètò mi. Ẹ kú dédé àsìkò yín gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ káàbọ̀ sórí ètò wa àgbà ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀rin bá jí nígbó dandan ni kó fìbà fónígbó, bẹ́ẹ̀ fọ̀n bá jí lọ́dàn dandan ni kó kí ọ lọ́dàn. Kábíyèsí rẹ Olódùmarè, ọba tó ní kí n máa pèdè. Lónìí tẹ́ ẹ bá gbọ́ péwú péwú péwú, kí ló jábọ́? Àpá mẹ́rì ló bọ́ sílẹ̀ o. Àpá méjèèjì àtọ̀tún àti tòsì. Kí ló fà á? Ẹ wá nǹkan fìdílé. Gbogbo àwa olólùfẹ́ ká máa wọ sọ́ọ́lẹ̀. Ẹ̀tẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ fi nǹkan sídìí ká lè jọ kẹ́kọ̀ọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí. Lọ́sàn-án ọjọ́ kan ni Mary ló gbéra nílé wọn nítorí gbọ́nmi sí omi òtó tó ń ṣẹlẹ̀ láàrin ìyá àti bàbá Mary. Ìdí rèé tí Mary fi gbéra tó fi sọ pé òun ń lọ sí ọ̀dọ̀ grandpa òun kí òun yẹra fún wàhálà gbọ́nmi sí omi òtó tó ń ṣẹlẹ̀ láàrin ìyá àti bàbá òun. Mary gbéra kúrò ní ibi tí wọ́n ń gbé ní Las Vegas. Ó fẹ́ lọ sí ọ̀dọ̀ grandpa ní Los Angeles. Mary juwọ́ sílẹ̀ fún mọ́tò bí gbogbo wa ti máa ń wọ̀ sọ́ọ̀lẹ̀ lọ́pọ̀ ìgbà. Mary fi sọ́ọ̀lẹ̀ yìí lọ sí ọ̀dọ̀ grandpa nítorí kò lówó lọ́wọ́. Ìgbà tó débẹ̀ ó wà pẹ̀lú grandpa, ó ṣe bí ọjọ́ mẹ́ta lọ́dọ̀ grandpa. Ayùn lé bẹ̀rẹ̀ sí ní yùn Mary. Mary wá pinnu pé òun á tún padà sí ọ̀dọ̀ àwọn òbí òun, ṣùgbọ́n kàkà kó sọ fún grandpa pé òun fẹ́ padà sọ́dọ̀ àwọn òbí òun o, òun ò lówó ọkọ̀ tóun fẹ́ wọ̀. Mary rí i dájú pé grandpa ti kúrò nílé. Nígbà tí grandpa jáde tán ni Mary wọ sí ojú òpópónà. Ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ́wọ́ sílẹ̀ fún mọ́tò. Ẹni tí ó dúró fún un póun fẹ́ ṣèrànlọ́wọ́ fún un sọ fún póun ò lè gbé dé Las Vegas níbi tó fẹ́ lọ, ṣùgbọ́n Modesto lòun ti fẹ́ dúró lójú ọ̀nà ká tó dé Las Vegas. Ó sì gbà, ó lóun á tẹ̀lé. Nígbà tí ọ̀gbẹ́ni yìí gbé Mary dé Modesto, ó já a sílẹ̀. Mary bẹ̀rẹ̀ sí ní wá ọkọ̀ míì. Ibi tó ti ń ṣe eléyìí ló ti rí àwọn mìíràn tí àwọn náà fẹ́ wọkọ̀ lọ sí Las Vegas. Bó ṣe darapọ̀ mọ́ wọn rèé, wọ́n wá jẹ́ mẹ́ta. Wọ́n bẹ̀rẹ̀ sí ní juwọ́ sílẹ̀ fún mọ́tò pé kí mọ́tò gbé àwọn, ṣùgbọ́n ó pẹ́ kó tó di pé ọkọ̀ kan dúró fún wọn. Nígbà tí mọ́tò yìí dúró, àgbàlagbà ọkùnrin ló wà nínú ẹ̀ bíi 50 years, 50 ọdún ní ọ̀gbẹ́ni tó wà nínú mọ́tò yìí. Ìgbà tí Mary wò fín, inú ẹ̀ dùn pé bí irọ́ grandpa òun ni ẹni tí òun rí. Ó sì súnmọ́ mọ́tò náà pé ẹ dákun sà, ẹ ṣèrànwọ́ fún wa, à ń lọ sí Las Vegas, ẹ ràn wá lọ́wọ́. Bàbá yìí wá sọ wípé mi ò ní lè gbé gbogbo yín o, ìwọ nìkan ṣoṣo ni mo fẹ́ gbé. Mary ní ẹ dákun, ọkọ̀ fáànù ni mọ́tò yín yìí, àyè pọ̀ nú ẹ̀ ó lè kó gbogbo wa. Bàbá yìí ní ìwọ nìkan ni mo fẹ́ gbé, mi ò gbẹ́ lòmíì. Tó bá tẹ́ ọ lọ́rùn wọlé, bí ò tẹ́ ọ lọ́rùn máa lọ. Mary lọ bá àwọn tí wọ́n jọ dúró, àwọn méjì tó kù. Ó sọ fún wọn wípé bàbá tó dúró yìí sọ pé òun ò lè gbé gbogbo wa, póun nìkan lòun lè bá bàbá yìí lọ. Àwọn yẹn sọ fún wípé Mary má wọnú ọkọ̀ yìí nítorí pé àyè wà nú ọkọ̀ bàbá, lòun ò lè gbé àwa tó kù. Kí ní ṣe tó fi jẹ́ pé wọ nìkan ni bàbá fẹ́ gbé? Ṣé ẹ mọ̀ wípé àwọn àgbà bọ̀ wọ́n ní orí tó bá máa jẹ̀kó tó bá wà nínú aeroplane á yọrí síta lákòókò kó tiẹ̀. Ìdí rèé o tí Mary fi fetí tó kọ etí kún sí gbogbo ìgbaniníyànjú táwọn ọ̀rẹ́ ń fún. Mary ta sínú ọkọ̀ yìí, ó sì jókòó sí inú ọkọ̀. Nígbà tó jókòó sínú ọkọ̀ tán,
ẹni tó wà nínú ọkọ̀ yìí ṣe béèrè lọ́wọ́ ẹ̀ pé kí lorúkọ rẹ̀, ó ní Mary lorúkọ tòun. Bàbá yìí náà sì sọ fún pé Lawrence lorúkọ tòun. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bá ìrìn àjò wọn lọ. Ìgbà tó yá, Mary sọ pé ẹ dákun sà, ṣé mo lè sáré rẹjú díẹ̀ kí n sùn nítorí pé òru ń kùn mí. Bàbá yìí ní àyè gbà ọ́, bó bá ṣe wù ọ́ ni kó o ṣe nínú ọkọ̀ yìí. Mary yíjú sẹ́gbẹ́ kejì, ó sì tún ara rẹ̀ ṣe dáradára. Ó bẹ̀rẹ̀ sí ní sùn, ṣùgbọ́n lójijì ló tají. Nígbà tó wo agbègbè ibi tí wọ́n wà, ó rí i pé ibo ni mo ní mò ń lọ, ibo la kọjú sí. Ẹ dákun sà, ọ̀nà Las Vegas kọ́ la wà yìí, kí ló ń ṣẹlẹ̀? Lawrence sọ fún pé má bínú, mo ti gbàgbéra ni. Ó sì yí ọ̀nà padà sí ojú ọ̀nà Las Vegas. Ó bẹ̀rẹ̀ sí ní sá eré lọ lẹ́lẹ́lẹ́, àmọ́ kò rìn jìnnà púpọ̀ síwájú tó fi sọ fún Mary pé òun fẹ́ ṣe ẹ̀yọ́. Nígbà tí wọ́n ń lọ, bó ṣe yí bàrá rèé o, tó yà sọ́nà làgbẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ó sì bẹ̀rẹ̀ sí ní bá ọ̀nà eléruku yìí lọ pẹ̀lú eré. Nígbà yìí ni Mary wá mọ̀ wípé òun ti ṣìrìn lọ́jọ́ yìí. Ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sáré kílokílo, àyà rẹ̀ ń já ṣùgbọ́n kò fẹ́ fu Lawrence lára wípé ẹ̀rù ti ń ba òun. Kò lè lanu láti béèrè lọ́wọ́ Lawrence pé ṣé kò á tí ì tó ni, ibo là ń lọ gan. Nígbà tí wọ́n rìn jìnnà réré sí òpópónà márosẹ̀ tí wọ́n ti yà, Lawrence dúró gẹ́gẹ́ bó ti sọ fún Mary pé òun fẹ́ ṣẹ̀yọ́. Ìgbà tó dúró, Mary wá ṣàkíyèsí wípé okùn bàtà ẹsẹ̀ kan mà ti tú. Ó sì gbìyànjú láti tún okùn yìí dè. Ó wá rò ó pé kété tóun bá ti bọ́lẹ̀ nínú mọ́tò tóun ti de okùn bàtà yìí, òun á yá abẹ́sẹ̀ ń sọ̀rọ̀, òun á júbà ehoro. Ṣùgbọ́n ọ̀rọ̀ ò mà rí bẹ́ẹ̀. Kété tí Mary bọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ pé kóun tú okùn bàtà rẹ̀ ṣe, n tó gbọ́ ni pé nǹkan mà dún lẹ́yìn ọ̀gọ́ ẹ̀. Bí Mary ṣe ṣubú yakata sílẹ̀ rèé o, tó di pé kò mọ ohun tó ń ṣe mọ́. Nígbà tí Mary máa fi tají, ó ti rí i pé wọ́n ti di ọwọ́ òun, wọ́n sì ti di ẹsẹ̀ òun, wọ́n ti gbóhùn sẹ́yìn fáànù tóun wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìgbà tó wo àyíká fín, ó rí wípé Lawrence wà nínú mọ́tò pẹ̀lú òun lẹ́yìn fáànù. Lawrence yípo, ó sì wá bá nínú mọ́tò yẹn. Lawrence wá já aṣọ Mary. Mary bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Lawrence o pé kó dákun, ọmọ kékeré lòun. Ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ láabi ìṣẹ̀lẹ̀, Mary jẹ́ ọmọ 15 years. Nígbà tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Lawrence bọ́ aṣọ Mary o, ó sì fi ipá ó fi bá Mary lò pọ̀. Lẹ́yìn tó ṣe eléyìí fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni Mary bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Lawrence pé kó dákun, kó jẹ́ kóun máa lọ, òun ò ní sọ fẹ́nikẹ́ni nítorí pé bánú sọ má béèyàn sọ lòun á fọ̀rọ̀ yìí ṣe. Lẹ́yìn tí Lawrence bá Mary sùn fún ọ̀pọ̀ ìgbà lálákọ̀ọ́kọ́, lẹ́yìn tó ṣe eléyìí tán, ó wọnú mọ́tò lọ, ó lọ rẹ̀jú. Nígbà tó sùn tó jí, ó tún bọ́ sẹ́yìn mọ́tò padà, ó tún bẹ̀rẹ̀ sí ní tún Mary gbó bí ẹni ń gbo aṣọ lẹ́lẹ́ẹ̀kejì. Lẹ́yìn tó parí gbogbo eléyìí tán, ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní ìbẹ̀ pé kó dákun, kó dábọ̀ kó fi yèdè nù, kó wò ó pé ọmọ kékeré lòun, kó jẹ́ kóun máa lọ, òun ò ní sọ fẹ́nikẹ́ni. Pẹ̀lú omijé lójú bó ti ń bẹ Lawrence padà sínú ọkọ̀, ó sì fa paná yọ. Ìgbà tó mú paná dé, ó wọ́ Mary tuurutu jáde nínú ọkọ̀, ó sì tú ọwọ́ Mary, ó tú ẹsẹ̀ Mary, ó di ọwọ́ kan Mary mú. Kí Mary tó sọ pé òun fẹ́ ṣe ohunkóhun, Lawrence máa gbé ọwọ́ Mary o, ó gbé ọwọ́ yìí kéwú sísàlẹ̀. Ọwọ́ Mary bẹ̀rẹ̀ sí ní yí gbirigbiri lọ nílẹ̀. Níbi tí wọ́n ti ń ṣe eléyìí lọ́wọ́, Mary gbìyànjú àti já ara ẹ̀ kúrò lọ́wọ́ Lawrence. Ó fi gbogbo agbára di ọwọ́ kejì Lawrence mú. Níbi tó ti di ọwọ́ yìí mú, Lawrence tì í síwájú, ó sì tún fi àdá ó fi di ọwọ́ kejì. Ọwọ́ yìí jábọ́ gbirigidi. Mary nígbà tí ó gé ọwọ́ yìí, Lawrence, ọwọ́ tí Mary fi di Lawrence mú yìí, ọwọ́ yìí di ọwọ́ Lawrence mú síbẹ̀. Mary sì rí i pé òun ń lọ sí ẹ̀yìn,
ó wá wò ó pé kí ló ń ṣẹlẹ̀, ọwọ́ òun rèé lára Lawrence tóun sì di Lawrence mú. Ó wá rí i pé ọwọ́ ti kú léjìká òun méjèèjì. Bí Mary ṣe ṣubú yakata sílẹ̀ rèé. Ìgbà tó délẹ̀ ó rí Lawrence tó ń fi agbára yan ọwọ́ rẹ̀ tó di Lawrence mú. Ó bẹ̀rẹ̀ sí ní yan dànù pẹ̀lú agbára. Lẹ́yìn tó ṣe eléyìí tán, Mary wá wò wípé láì jẹ́ pé òun gbìyànjú láti dóòlà ẹ̀mí òun á kú. Ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti ń polówó fóun. Bó ṣe bí ẹni tó kú pátápátá rèé o, tó pin ọ̀ràn tí ò lajú. Bẹ́ẹ̀ ó gbìyànjú láti má mí, kò sì jíra. Nígbà tí Lawrence yẹ̀ wò fínífíní torí pé ó ti kú, ó bẹ̀rẹ̀ sí ní wọ́ òkú Mary lọ pẹ̀lú ẹsẹ̀. Nígbà tí Lawrence wọ́ Mary, ó wọ́ padà sí abẹ́ gádà kan tó wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ó sì ti òkú Mary gbirigidi sínú gádà yìí. Ìgbà tí Lawrence ti òkú Mary sínú gádà yìí tán, ó bá tiẹ̀ lọ. Ó ní nísìnyí ó wá lè máa lọ síbikíbi tó bá wù ọ́. Lẹ́yìn tí Mary pirọrọ síbẹ̀, ó jẹ́ kí Lawrence rìn jìnnà réré. Ṣùgbọ́n gbogbo bó ti wà ń bẹ̀, inú pọ́nmà ni Mary wà, inú àgbàrá ẹ̀jẹ̀ ló wà. Ẹ̀mí kan ṣoṣo ló kù lẹ́nu Mary. Mary ti fẹ́ gbẹ̀mí mì, òun sì bẹ̀rẹ̀ sí ní kú. Nígbà náà ni Mary wá wò wípé tóun bá lè sùn síbí, ikú á pa òun. Nígbà tí Mary rí pé Lawrence ti lọ, Mary dìde nílẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní yí kata lọ. Ó wá mú ọwọ́ méjèèjì tí Lawrence ti gé kúrúkùtà tó kù ńlẹ̀, ó wá fi gbo iyẹ̀pẹ̀ dáadáa. Ó wá gbé ọwọ́ méjèèjì, ó wá kà sí orí, ó wá bẹ̀rẹ̀ sí ní wọ́ lọ. Bí Mary ṣe rèé tó fi dé ẹ̀bá ọ̀nà pẹ̀lú ìhòòhò ọmọlúàbí tó wà. Nígbà tó dé ẹ̀bá ọ̀nà, kò mà sọ́lọ́kọ̀ tó lè dúró fún Mary. Àti ọ̀tún àti òsì wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹra fún, tó bẹ̀rẹ̀ sí ní sá lọ. Títí tó fi di ìgbà tí Mary ṣalábàápàdé àwọn aláàánú kan, ọkọ àti aya. Nígbà táwọn eléyìí rí Mary, wọ́n bá dúró sẹ́gbẹ̀ẹ́ títì, wọ́n bá gbé Mary sínú ọkọ̀ wọn. Àwọn màná gbé Mary lọ sílé ìwòsàn. Nígbà tí Mary wà nílé ìwòsàn, Ọlọ́run ọba ẹlẹ́san tí ó fẹ́ tú àṣírí Lawrence mà ní ò jẹ́ kí Mary gbẹ̀mí mì níbẹ̀. Níbi tí wọ́n ti ń dóòlà ẹ̀mí Mary ni Mary ti gbìyànjú láti sọrú ẹni tó fipá bá lò, tó sì tún ya àwòrán rẹ̀ fún wọn wípé tó fi ẹnu ṣe àpòjúwe àwòrán irú bẹ́ẹ̀ni náà ṣe rí. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi oríṣiríṣi àwòrán hàn. Ibẹ̀ ni Mary ti sọ pé Lawrence gan-an rèé. Nígbà tí Mary wà ń bẹ̀, àwọn ọlọ́pàá wọ́n gbìyànjú, wọ́n mà lọ mú Lawrence. Ìgbà tán mú Lawrence tán kọ́, Lawrence jẹ́wọ́. Ó ní lóòótọ́ lòun fipá bá Mary lò. Ó ní lóòótọ́ lòun sì gé ọwọ́ Mary bákan náà. Ṣùgbọ́n Mary wà nílé ìwòsàn fún odindi oṣù kan gbáko nítorí pé ara rẹ̀ kò dángájíá tó láti jáde sígboro. Nígbà tí Mary kúrò nílé ìwòsàn tó di pé ó gbẹ́jọ́ lọ sílé ẹjọ́, nígbà tí adájọ́ tó gbọ́ ọ̀rọ̀ ti Lawrence àti Mary, wọ́n dá Lawrence ní ẹ̀wọ̀n ọdún 14 pé kó lọ fàṣọ péńpé roko ọba. Kété tí Mary fẹ́ kúrò ní ilé ẹjọ́, lòun àti Lawrence tún pàdé tán fojú kojú. Lawrence wá sọ fún wípé kété tóun bá ti jáde lẹ́wọ̀n o, òun bọ̀ wá parí àṣekù iṣẹ́ tóun ṣe sọ́dọ̀ Mary o. Inú fu àyàfu mà ní Mary wà láti ìgbà tí Lawrence ti wà nínú ẹ̀wọ̀n. Mary dàgbà, ó sì bí ọmọ 2, ṣùgbọ́n inú fu àyàfu ló wà pé tí Lawrence bá ti jáde lẹ́wọ̀n, ó ń bọ̀ wá pa òun. Ìgbà tí Lawrence jáde lẹ́wọ̀n lóòótọ́, Mary bẹ̀rẹ̀ sí ní sápamọ́, kò lè rìn bó ṣe yẹ kó rìn mọ́ nítorí pé ó wò pé Lawrence lè wá pa òun. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn mà ní Lawrence mà tún mú lérí ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bó ti sọ pé òun ń bọ̀ wá parí iṣẹ́ òun. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí kì wá ṣe Mary ló padà pamọ́. Obìnrin míì ni Lawrence tún mú, ó sì pa obìnrin náà fínífíní lẹ́yìn tó tún bá obìnrin náà ní ìbálòpọ̀. Ìdí rèé o tí ilé ẹjọ́ fi wá rán Lawrence ní ẹ̀wọ̀n gbére nítorí pé ìwà láabi tó wù sí Mary àti ti obìnrin ìjọ́sí. Ẹ̀yin olólùfẹ́ wa tá a jọ ń gbọ́ ètò àgbà ìṣẹ̀lẹ̀, mo rò pé ẹ̀yin náà ti rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kọ́ nínú
ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Èkíní tí mo fẹ́ ká dì mọ́wọ́ ni wípé ilé tó bá tòrò ló máa ń bí ọmọ rere, tí kì bá ṣe wípé bàbá àti ìyá Mary wọ́n ní gbọ́n mi sí omi òtó tó sì bẹ̀rẹ̀ sí ní ìjà lójú ọmọ yìí ò ní sọ pé òun fẹ́ kúrò nílé kó sì gbalé grandpa lọ nígbà tí ò lówó lọ́wọ́. Ẹ̀kọ́ kejì tí mo fẹ́ kí gbogbo wa tún múlò ni pé àwa tá a fẹ́ràn ká máa wọ mọ́tò sọ́ọ̀lẹ̀, ẹ jẹ́ ká gbìyànjú láti kíyèsára, nítorí pé ilé ayé gbẹgẹ́, ilé ayé le, gbogbo aláǹgbá sì ló dànù délẹ̀, a ò mọ̀ yìí tinú run nù wọn. Lágbára Ọlọ́run àní rìn lọ́jọ́ tí ebi bá ń pọ̀nà, àní jáde lé ikú lọ́wọ́. Ẹ jẹ́ ká gbìyànjú, nítorí pé ilé ayé ò gbẹ̀gẹ́. Ohun tí mo fẹ́ sọ ní àkótán òun ni pé ẹni tó ń hùwà ìkà ò ta fà sókè yídó borí. Bọ́ba ayé ò bá rí ọ, ọba ọ̀run ń wò ọ́, ọba ọ̀run sì ló ń san gbogbo ẹ̀dá lẹ́yìn ẹ̀san. Lawrence ó tẹ̀síwájú pẹ̀lú ìwà ìbàjẹ́ ẹ̀ lóòótọ́, ṣùgbọ́n kò mú jẹ gbé o. Ẹ jẹ́ ká kíyèsára, ilé ayé le. Wọ́n ó tún máa fi ayọ̀ pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dìgbà. Ẹ ṣé púpọ̀. Ire o. Ẹ má gbàgbé láti like, kẹ́ subscribe, kẹ́ dẹ̀ turn on notification bell.